Africa Content TV. Ustaz. Mama kunjọ mẹ́ta. Magaji. Bọ́ọ̀ ni gbogbo nǹkan. Ọba jẹ́sà. Magaji mà ni.
Òwò lórí mi sí ìtọ́ jẹ. Odidi mágàjì ló bàjẹ́. Ta ló fi ọ̀tẹ̀ mágàjì náà? Àwọn tó ló kọ́ ló fi mí jẹ́. Olúbàdàn kò lọ́jà mágàjì. Ó wù mí láti lẹ̀ kó wá fi ra mi jẹ́. Èyí ló lè jẹ mágàjì nígbà náà. Ilé wí. Mágàjì náà dá mágàjì jẹ. Mágàjì náà dá lè wí. Wo ìyẹn ògbọ́n kan bá wá. Mo ti fẹ́ rán ọmọ sí ọ tẹ́lẹ̀. Máa fi respect sọ̀rọ̀ mi. Àní o yọ respect kúrò. Yọ respect kúrò dé. Mo ti sọ fún ọ time without number. Ṣé kí wọ́n bá jẹ́ àwọn? Age is just a number. Kílẹ̀ bí? Age is just a number. I've told you several times. Nọ́mbà lásán ni age. Now. So ní Nọ́mbà lásán ni. oní bàbá ní. Bàbá mi ló lánà kò bá yẹ. Kí ni túmọ̀ gbogbo yẹn? Ṣé o fún mi ṣeré ni? Ṣé o wá ní mi ni? Mágàjì tí mo bá bọ̀. Inú àwẹ̀ làwà ẹlẹ́fẹ́ sponsor program. Mo ti fẹ́ ọmọ sí ọ tẹ́lẹ̀. Nígbà tó sì wà fún tí ò jọra wọn tó ń gbélé mi wájú. Kí ni ọ̀dọ́ làwọn àní wọ́n ní ìfẹ́ ẹlẹ́fẹ́ ṣe ẹlẹ́fẹ́ sponsor program. Ní sùúrù, ní sùúrù. Ó lọ nǹkan tó ṣẹlẹ̀. Ó rí pé ìwé ẹ̀rọ expert nípa àwọn media stuff yẹn. Báwo lọ sí station mélòó la ní náà? 42. 42. Gbogbo ó lọ nǹkan tó ṣẹlẹ̀. Mo fẹ́ sponsor Ramadan lọ́dún yìí. Mo wá fẹ́ kó o bá ṣiṣẹ́ lórí ẹ̀. Báwo ni tí gbogbo ẹ̀ ó jẹ́? 42 stations. 42 stations, yes. Mágàjì. Ó kéré ló ń bọ́lọ̀ ṣe. Ẹrù wà nílẹ̀. Ọ̀dà station 42 2 million ní. 2 million. Ní àkókò tí a máa ń pè wọ́n aláwọ̀ àwọn gbogbo àkókò. Àti òtí ẹ̀ bá ń lọ. A ní wọ́n máa ṣe báyìí náà. Ọlọ́run ti kẹ́ wa, ó ti kẹ́ wa. Màmá wọ̀rí màbọ̀ fi 500,000 fún. Ẹ ṣe. Wọ́n náà fi yọ bí. Àdúgbò tó ti tó àdúgbò àdúgbò. Orúkọ wo ni kí wọ́n máa dábọ̀ pé ó ṣe onígbàwó ètò yìí lóru sàárì àti pàtó. Ó tó yẹ bá lù lá. Ó tó yẹ bá lù lá. Kí àwọn ọ̀dọ́ ọmọ ọkọ̀ fi mọ́tàdì sẹ́lẹ̀bẹ̀ fi sí ibi tó wà ní. Kí ni kí n sọ sí ìyá rẹ tó kú lọ fẹ́ rántí ni àbí àbá tó kú? Ìyá mi wà lọ́tọ̀. Bàbá mi wà lọ́tọ̀. Èmi gẹ́gẹ́ jẹ́wọ́n náà pariwo mọ́tàdì sẹ́lẹ̀bẹ̀ kí n máa gbọ́. Ó máa sáǹtì. Bí sùn kankan tó gbé. Bí sùn kankan. Wọ́n kàn máa pariwo. Mọ́tàdì sẹ́lẹ̀bẹ̀ máa pariwo rẹ̀. Wọ́n pè é lẹ́sìpọ́nsì ètò. Ẹ̀yọ́ òtún tiẹ̀. Ìyàwó náà nàlẹ́ nínú ilé wọn tó èso ní màrán yìí. Àwọn olórí mi ò gbọ́ ìgbà yìí. Àdáńdẹ̀ dáadáa èyí kú sáré jọra yín. Ẹ̀wọ̀n túbọ̀ ẹ̀ náà yóò gbà máa pé èyí á fi sùn kankan. Ẹ dákun sàlámà lé wọn àlàjì. Wọ́n á lè kó sára. Ẹ̀yin lè lẹ́kùn lọ sọ lórí ètò yìí pé téèyàn bá mú kékeré wá yóò gbà ó pọ̀ lọ́dọ̀ ọlọ́. Nígbà tí báyìí wá sí wá wọ ike lọ́dún yìí o nínú oore tó lọ ṣe fáwọn bó ṣe kàǹkà bó ṣe kòkò bó ṣe pọ̀ tó. Àwọn fẹ́ẹ́ fi ṣe tọ́lọ́ ṣé ká wá fún wọn lọ́wọ́ pé wọ́n lọ́dún ṣe tọ́lọ́ nẹ. Ẹ dákun yóò dà fún yín báyìí lọ. Èmi ò lè rí ìgbàlú wo. Orí ìtura wọn. Báyé wa, Aláàjì Pélébé, ṣé tẹ bá ti ṣe Ramadan tẹ̀fẹ́ sọ lọ́dún yìí? Ilé ìkọ́ náà ti gbàgbọ́ sínú ayé yín. Ọdọọdún bẹ́ẹ̀ lẹ́mọ̀ ṣe báyìí. Àbí ọdọọdún lẹ́mọ̀ ṣe? Ọdọọdún lẹ́mọ̀ ṣe? Sọdọọdún lẹ́mọ̀ ṣe. Ẹ dákun Aláàjì Pélébé. Ẹ dákun Aláàjì Pélébé. Lẹ́yìn tí Ramadan bá tún wá lọ tán, ṣé wọ́n kò máa ṣe lọ? Àbí nínú Ramadan yìí? Ẹ̀bẹ̀ ni wọ́n mọ̀ ṣe lọ ni. Àyè sọ́kọ́ gbogbo ìwà ńlẹ̀. Ẹ̀bọ̀n tí ọ̀pá sí Ramadan kọ́. Tí ọ̀pá sí Ramadan. Ẹ̀jẹ̀ sọ fún ìgbà yẹn. Owó rádaràdà ni wọn. Lèmi. Àsìkò Ramadan nìkan lọ́mọ lọ pé káwọn àwọn wàlí ọlọ́run máa pariwo Ṣé ọlọ́run. lásìkò Ramadan ni tó ti yẹ ká tó máa ṣe lásìkò yìí? Ẹ̀sìn wo lè ṣe é gan-an? Ẹ̀sìn tí mò ń ṣe. Bẹ́ẹ̀ni. Mùsùlùmí ni. Mùsùlùmí rádaràdà ń tẹ̀. Aláṣẹyàn ni ọ. Nítorí ẹ̀kọ́ máa ṣe nìyẹn àyàwó ẹgbẹ́ ọkọ̀ márùn. Ó lè fọ mí lọ́rẹ́ mi máì. Bẹ́ẹ̀ bá fẹ́ máa ṣe onígbọ̀wọ́, ẹ máa rántí bàbá ìyá yín tó. Bàbá ìyá Ẹ máa fi sún àwọn èèyàn tó ti lọ. Ẹ máa wá sọ pé ẹni ọlọ́run mà ló sọ nípa òwe tó kó ní ládàá ọkọ̀ òwe tó dára. Dùnà sí ọ̀rọ̀ yẹn fún bẹ́ẹ̀ ni. Níbi kíni? Bí ti ṣe tẹ̀lé lẹ́yìn kò yí padà. Ẹ ní tẹ̀lé ọlọ́run. Ó ti ṣe
ọ̀dà mọ̀. wá má lọ ìyá alájà náà fẹ́ yọ mágàjì ẹ̀sà nípa fífa ìwọ̀n ẹ̀ ní pé àwọn bàbá wa ti sọ kámẹ́sà ọdún mà lórí ọlátọ́rọ̀ pàpà lọ́nà àtọ́ àṣàfisà ọdún mà ní ẹ̀rán ti bàbá àti ẹ̀ ó sì dá èwo ló kọ̀ rẹ́ lásán kan máa dá tẹ̀mí gba tiẹ̀ láyé ni ẹni ọlọ́run mọ̀ ló sọ nípa wẹ́rẹ́ ó sì máa rà nípa.